ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ farabalẹ̀ fún ọ̀dẹ́dá bí o tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ̀ a máa plẹ̀ fún yín ẹ wo tútù ṣẹlẹ̀ ẹni ló jáde tán tó tún pẹ́ẹ́pẹ́ẹ́gà sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo pè tá ò bá ti rí àwa kì í sọ ikú tá a bá lè bá sọ lé lórí a máa ti ṣèwádìí lẹ́kùnrẹ́rẹ́ tó nípa máa sórí ìkànnì fún yín láti gbọ́ ẹ wo gẹ́gẹ́ sọ pé fídíò wọn àlẹ́ ìtàn máa plẹ̀ fún yàtọ̀ pọ̀lọpọ̀ evidence ta kó wá fídíò náà rèé ẹ̀ka ṣùgbọ́n abẹ́ ń kó. fúlàní ń bẹ́nu igbó rẹpẹtẹ tí wọ́n ń pa wá àwọn dìdìrín eléré orí ìtàgé orí social media gbéṣẹ́ rẹ lọ bá àwọn fúlàní ẹ ní nǹkan tẹ́ ẹ lè sá sálọ àwọn fúlàní wọ́n fi inú igbó lẹ yorùbá lẹ̀ àìpé orí yín ọmọ yorùbá ẹgbẹ́ yín lẹ̀ ń sa nǹkan lù ojoojúmọ́ ni fúlàní ń dáná nù igbó ojoojúmọ́ ẹ ní nǹkan kan sá gẹ́gẹ́ bí orin Dr. Sikiru Ayinde Barrister Mr. Fuji ológun nílé ayé oníjọ́jà ti bí ọmọ sáyé ló ti múra lẹ̀ láti lọ jagun ọ̀pọ̀lọpọ̀ wáyé wọ́n dojúkọ ogun ọjà ó jẹ wọ́n ọ̀pọ̀lọpọ̀ wáyé wọ́n dojúkọ ogun wọ́n ṣẹ́gun ọ̀pọ̀lọpọ̀ wáyé yóò jẹjà ọjà ó jẹ yóò jẹjà ọjà ó jẹ tí ó fi bá kúrò láyé àwọn kan sì ń bẹ láti gba wọn ti bẹ̀rẹ̀ náà lọ́jà ó ti máa jẹ wọ́n wọn ò ní ṣẹ́gun àwọn kan sì ń bẹ tó pé ọjà kankan ò ní jẹ wọ́n tí wọ́n fi kúrò láyé a máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àti Kamaru Àyànsọlá Alhaji Kamaru dènà Àyànsọlá onílù ìyẹ̀dá sàwábà ọmọ Ìbàdàn Alhaji Kamaru dènà Àyànsọlá ọmọ Ìbàdàn Dr. Sikiru Ayinde Barrister ọmọ Ìbàdàn àwọn mẹ́tẹ̀ẹ̀ta Ìbàdàn ni wọ́n tá bá wá wo ohun tó ṣẹlẹ̀ tó diran tó láàrin Àyànsọlá àti Barrister tó wá àwọn sàwábà tàbá wá ohun tó ṣẹlẹ̀ nígbà tí ọ̀rọ̀ K1 The Ultimate dé ìtàkùn ayélujára yìí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ yóò tó burú jù bá ń lọ láìsí ìtàkùn ayélujára ẹ wo bọ́rọ̀ ń ṣe rí gbọ́ wá dáàrin kan bẹ́lẹ̀ bá wá bú Barrister yóò gbẹ̀gbé mọ́ra bítọ̀n bá bu yóò gbẹ̀gbé mọ́ra ló fi kọrin pé àkìtàn lọ́lọ́run dá mi fatalizer lọ́lọ́run dá mi gbogbo ẹ̀gbìn ló bá mi lára mu torí pé kí ni ihun tó gbé lọ́wọ́ kò ní fẹ́ kó bàjẹ́ tọ́ba ń wò láti bí ọjọ́ mélòó kan ìhìn sábà máa fèsì tẹ́lẹ̀ náà mi fèsì ìgbà tí ń jáde tí màá kọ́ fún yàn lésì àti pálásì Olúbàdàn ló ti wá nígbà ọ̀rọ̀ sọlẹ̀ ńgbà náà oyè tá a jẹ táwọn èèyàn mọ̀ pé olóyè Olúbàdàn ni mí kẹ́nìkan wá sẹ́nu kan ààrẹ fèsì àmọ́ mọ̀ pé ò ní fèsì torí ibi tó ń lọ lórí ìtàn ni ṣùgbọ́n tó sọ̀ ń jọ ẹnu ẹ̀ lọ fèsì láyé kábíyèsí ajé ògúngún ní sọ ilẹ̀ rẹ o ọba mi bàbá mi Sálíù Àkànmú ọmọ alùtìsẹ̀kẹ̀rẹ̀ mọ́ alùtìsẹ̀ ọmọ ọlọ́yẹ mú yan ọmọ àjíbòkè ilé mo fi fèsì ńgbà náà táwọn ọ̀rọ̀ míì bá wáyé màá ṣàlàyé nǹkan kan ní èmi yìí fẹ́ gbọ́ kéèyàn máa lérí mi fẹ́ gbọ́ ní kinní kan náà wọ́kọ̀lọ́lọ́ ṣùgbọ́n lọ́n ń gbọ́ dákun àmọ́ lọ́n kọ́ kí ló ṣe èyí ní sọ pé kí lèyìn ó ṣe ṣùgbọ́n má lérí sí mi nínú tèmi tọ́rọ́ lọ́run tó fún ọ lọ́gbọ́n tó fún ọ lágbára wọn kò fi pin sọ́dọ̀ ọ̀wọ́ ẹ bá ti wá gbé nǹkan ńlá lọ́wọ́ oríṣiríṣi nǹkan ńlá ni ó máa ṣẹlẹ̀ lọ́nà kíní àbí lọ́nà kejì ṣùgbọ́n bá wá ní làákàyè yóò máa ṣe kíni o yóò máa tẹ̀ mọ́ra ṣùgbọ́n àwọn nǹkan wá ń bẹ tó ṣe yí pé ọlọ́mọdé àárí àdánwò tí ó wàá fẹ́ ju ẹ̀mí lọ ìyẹn lè má tẹ̀ mọ́ra níjọ́ kí n tó di pé màá gba iṣẹ́ yìí mo rò dáadáa ìsìnkú ẹnìkan ló ní kí n rò mo rò dáadáa ayé káwọn èèyàn tó máa rí fèsì mi lórí Facebook lẹ́yìn ọdún 6 tá a ti bẹ̀rẹ̀ ìtàn Yorùbá làwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí ní rí ojú mi pé àti ẹ̀fẹ́ mẹ́rin tó ń ṣètàn ẹlòmíì ọ̀rọ̀ gbà yá bàbá arúgbó ni ìbítàn Yorùbá náà ló ti pé ọdún 15 báyìí lóṣù tá a wà yìí a sì ṣe ayẹyẹ ọdún 15 ní December pẹ̀lú ògo Ọlọ́run ọ̀sẹ̀ yìí náà láà fọ́ọ̀mù kọ́mítì tíṣẹ́ ó bẹ̀rẹ̀ lórí ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run bàbá arúgbó ni obìnrin ni ẹlòmíì ò mọ̀ àwọn tá a jọ ń gbélé gan-an tẹ́ bá rí ìtàn Yorùbá wọn mọ̀ àwọn gbọ́tọ̀ kiri ń gbọ̀ wọ̀ báyìí náà ni èmi náà rí tí wọ́n kọ̀
àmọ́ wọ̀ báyìí lẹ́yìn àwọn kọ̀ọ̀kan díẹ̀ àwọn tó ń bá níbi tí mo ti ń kọ̀wé tí mo ti ń practice tí mo ti ń ṣe gbogbo ẹ̀. ìdáhùn èèyàn kan máa ń gbà yẹn náà ni pé kò níṣẹ́, fóònù ní ọmọ dì kiri, fóònù ní ọmọ tẹ̀, kọ̀ǹpútà ní ọmọ gbé wájú, yóò kówé jọ láì ṣe pòfẹ́sọ̀. torí wípé téèyàn ò bá ṣe rí, téèyàn bá fẹ́ ṣe ìranù la yóò pè. irú ẹ̀ làwọn nígbà wéré dé fújì dé tí wọ́n ṣe ń gbà náà, ìrégbè iní máa di òótọ́, wéré erémọdé ni wéré. ká mọ̀ ẹ dìde ẹ mú sáàrì jẹ ìsáàrì tó, ìyá alálàápà ẹ dìde torí Ọlọ́run. wéré eré náà ni a fi ń jí ni lóru la jí sáàrì kẹrẹkẹrẹkẹrẹkẹrẹ, ó ń di nǹkan ńlá, ó ń di sákàrà kẹrẹkẹrẹ, ó di fújì lónìí lọ́wọ́ àdé owó rẹpẹtẹ lóde owó rẹpẹtẹ. níbo ló ní fújì fẹ́ wọ̀ tí ò lè wọ̀? ìyá K1 The Ultimate ṣaláìsí, odidi ààrẹ orílẹ̀-èdè pé ọba sọ̀rọ̀. ibi tí wọ́n bá ń bá ipò dé láyé nílẹ̀ Yorùbá yìí, eré fújì K1 The Ultimate Wasiu Ayinde Marshal ó ti bá débẹ̀. kìí ṣe pé yóò ṣẹ̀ṣẹ̀ wá pe ààrẹ ọmọ ní ta ní ń pè mí kọ́, àbí yóò pe ààrẹ rẹ̀ ó gbóhùn rẹ̀ yóò ní ta ní léyìn kọ́. ntí jẹ́ ìrégbè ara àtẹ̀mọ́ra tí Barrister tó fi kalẹ̀ nù. lẹ́yìn Dr. Sikiru Ayinde Barrister náà kíní ọ̀wà abàjẹ́ ń lọ síwájú ni. so nígbà tí mo ti bẹ̀rẹ̀ mo ti múra álẹ̀ fún iṣẹ́ yìí, mo mọ̀ pé máa kojú ọ̀pọ̀lọpọ̀ ìṣòro. kì í ṣe pé bóyá àwọn èèyàn ò máa sọ history, àwọn òpìtàn pọ̀ rẹpẹtẹ, àwọn òǹkọ̀tàn pọ̀ rẹpẹtẹ, àwọn olùwádìí pọ̀ rẹpẹtẹ. fún bí ọdún bíi níta lè pè ní bí ọdún 10 àkọ́kọ́ tí mi tẹ̀ tí mo gbé tàn jáde, iṣẹ́ ìwádìí ni mò ń ṣe. mò ń lọ káàkiri àwọn ìlú, màá lọ káàkiri ìlú, màá lọ ṣèwádìí. nǹkan gbé báàgì ni mò ń lọ, òṣèǹtọ́ náà mi nínú ọmọ ibi tí mò ń lọ, tí wákàtí gbọ́dọ̀ kan ń dẹ̀ lọ bẹ̀. ṣùgbọ́n oríire tí mo máa ń ní ni pé kò síbi tí mo máa ń lọ wọ́n ń tẹ́wọ́ gbà mí. ìbẹ̀lẹ̀ mi náà ti fura pé nǹkan kan ń bẹ tí ń bá mi lọ, àmọ́ nǹkan náà ò yé mi. láti ilẹ̀ mo máa ń sọ fún ìyàwó mi nígbà tí nǹkan tiẹ̀ le, mo ní ṣe sùúrù, ìgbà ń bọ̀. mo fẹ́ ṣe inú ara mi ní materials wà. bí mo ṣe sọ fún lọ́dún lọ́nà, mo ní ọ̀rọ̀ mi dàbí aláǹtakùn ni. yanrìn, omi, sìmẹ́ǹtì, irin, gbogbo tí ó fi ṣe ilé rẹ̀ pátá aláǹtakùn ẹ̀ṣẹ̀ lọ wá. agbọ́nmọ́ ṣẹ̀ṣẹ̀ lọ wá omi wá nǹkan tí ó fi mọ ilé erùpẹ̀ yọ́ lọ mọ́ lọ yọ́ mọ́ bọ̀. ibi tí aláǹtakùn bá dúró síbẹ̀ náà ni ó ti kọ́lé rẹ̀. bó ṣe rí kékeré náà lọ́lọ́run ti kó sí lára. mo ní bẹ́ẹ̀ lọ̀rọ̀ mi ṣe yé jẹ́. ihun tí mo fẹ́ ṣe inú ara mi ló wà. ìgbà yẹn mi ò tiẹ̀ tí mọ̀ pé máa bẹ̀rẹ̀ ìtàn rárá. inú ara mi ló wà. gẹ́gẹ́ bí ọmọ àfáà mi ti rò pé bàbá ti ké Quran, bàbá ti ké tíra díẹ̀, o lè máa ṣe wáàsí ẹ̀kankan ká máa ṣe wáàsí pé ìbọ́pọ̀lọ náà là ń lò. àsọ́nà míì lọ́lọ́run fẹ́ lò sí. nígbà mo wá ń rí báwọn ni mo ti ń bẹ̀rẹ̀. nígbà gbogbo èèyàn ti ẹ̀ sá, aya lọ, ọmọ lọ, gbogbo kọ́kù mi ọkọ̀ lọ́wọ́ bá mi nìkan tó dúró tì mí. èyí ẹgbò èyí ẹsẹ̀ kúrò lórí rẹ̀. ṣùgbọ́n lóní òrò máa ń di ẹ́ ń sunkún ìyẹ̀ yìí gba ìyẹ́ dàǹfà díẹ̀. a ti múra sílẹ̀ fún iṣẹ́ tá a wá sí nípa àtàn. ó dàbí ọba ni, ó ń kálukú lọ́fẹ́. ojú rere ọba wọ́n sà nǹkan sọ́ba. ẹ fi kíní ìpara nǹkan báyìí ni olù tó bá ń lọ sọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ náà ló ṣe rí àwọn tí bá ń lọ sọ́fíìsì àwọn gómìnà, alága ni, ọ̀nàrẹ́bù ni, oríṣiríṣi wọn lò. kọ́bọ̀ ó kú tọ̀látọ̀lá náà ó sì mọ sátì ẹ̀. ìpè ẹ ṣe báyìí ẹ rí gbàtọ́ bá fi dọ́dún tí ń bọ̀ yóò lọ. àsìkò ẹlẹ́ṣọ̀ ní ń bọ̀, oríṣiríṣi ló ń kálukú ọ̀mọ̀ ṣà, oríṣiríṣi nǹkan lẹ́ẹ̀ máa lọ bò mọ́lẹ̀ tẹ́ máa ṣe. bẹ́ẹ̀ náà ló ṣe wá rí fẹ́ni tó bá ń ṣiṣẹ́ kan, oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa ṣe. ẹ ò ní ṣe lòmíì yóò máa bínú ẹ, ó sì ní ṣe nǹkan kan fẹ́ lòmíì yóò máa yọnu fún sí ọ. ẹ mọ èèyàn tí ó pé èèyàn pé ààrẹ agbádùn tán yín o, ẹ rí i báyìí lákàntì yín. èmi àti
àfáà mi kan bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lè mí bì àfáà mi ìdín ọlọ́lá àjọjókòó ń jọkàn lẹ́nìkan pè mí àwa mẹ́ta láwa ń bí tá a jọ sọ̀rọ̀ bàbá àwọn ẹ̀sẹ̀ wo program yìí tán ni ẹ gba 50,000 naira ń lè gbàgbé ẹ lọ́ọ́ fi jẹ iyán mo fún máa pèjúwe wá ni o ìyẹn mo fẹ́ kẹ́ ẹ jẹ lémi mélòó lára mi pé mo wá jẹun ju àríwú ẹ̀ rí pé mo jẹun ju o ní ìjókòó ẹ̀ kan ṣe mọ̀ pé oúnjẹ àwa mẹ̀kúnnù àwa tálákà ọlọ́run ẹ̀ lè fi wé tẹ̀yìn olówó ní ìjókòó ẹ̀ kan tí n bá ná owó jù ní 2,500 torí pé kí ni mo fẹ́ jẹ ṣe mọ̀ pé oúnjẹ tí bá ń bẹ lágbègbè èèyàn àti oúnjẹ téèyàn bá ń jẹ lé náà ní ṣẹ̀gbá àlè fi wẹ́yìn tó ṣe pé orí ẹja sáàkì wọ́n lè gbé wá fún yín 10 million naira àmọ́ ní tọmọlúàbí o ní ti òkèlè jíjẹ àmàlà o èyí lè jẹ jùlọ. kéèyàn sọ pé ìyẹn tiẹ̀ wá ó jẹun gidi gan ni ní ọ̀dọ̀ tí wọ́n ń bàdàn lónìí mi rò pé lè kọ àmàlà 2,000 naira fẹ́nìkan kó jẹ tán ká mọ̀ tí ìṣọ ẹran tí ó fi jẹ pé ká tẹ̀ tó mọ̀ ìṣù ẹran kú o. so irú ẹ̀ ń bẹ tó ṣe bẹ́ẹ̀ náà dẹ̀ nírú ẹlòmíì ń bẹ ìdí òòṣà tẹ̀sùbá àwọn ó fà sáàmù wọ́n mọ̀ sà pé kówó láwọn kan burúkú tó pọ̀lọpọ̀ lómi ò máa ṣe kì í ṣe pé òòṣà yìí ni ọbẹ̀ wọn pé kẹbọ́n òun ni òòṣà jìgànjìgàn ò sí èèyàn jìgànjìgàn ní bẹ tẹnìkan bá ní ọgbà pálù kùránì wà kùránì àpilẹ̀mọ̀ ìwọ lọ fẹ́ ṣe nǹkan bú kùránì kọ́ òòṣà mi ó bínú ìwọ lọ fẹ́ bínú nígbà pé bíbélì ń bẹ mo mọ sáàmù kìíní kan ìwọ ni oríṣiríṣi ẹ̀ lámọ rí tó ṣe pé àti múra álẹ̀ ìtọ́ lọ́n sì fi ń kó wáyọ ni pé ẹnìkan là ń kọ àìsàn wọn fún torí ìdí èyí ìpèníjà ń bẹ lórí iṣẹ́ yìí gan ìpèníjà ń bẹ wọ́n máa sa àṣàṣì wọ́n máa sa àbìlù ẹni gbò tó àárín kan àwọn èèyàn pè mí ààrẹ bẹ́ẹ̀ ṣe máa ń lọ àwọn ìrìn àjò tẹ́ máa ń lọ ẹ má sọ ọ̀nà ibi tẹ́ ẹ bá gbà mọ́ ẹ má sọ kinní kan kí wọ́n mọ̀ èèyàn lẹ̀ kí wọ́n mọ̀ sí gbá kan kí wọ́n mọ̀ sí àwo kan táwọn èèyàn pè mí gbà yẹn ẹ rí i pé ẹlẹ́nu sẹ́nà la kò jàǹbá mọ́tò dókítà sọ pé tóun bá sọsẹ̀ ìṣẹ́jú márùn-ún péré tóun bá sọsẹ̀ ìṣẹ́jú márùn-ún ìyẹn ni pé tóun bá léètì ìṣẹ́jú márùn-ún ẹlẹ́rùn ó tù ọdún sì kó ayọ́ ńgbà náà bàbá mẹ́yẹ ní ìbẹ́ táàrí tá a tẹ̀ mọ́ra àṣàṣì ní àbìlú ní gbogbo ẹni tí wọ́n ń ṣe ìdínú tó ṣe wípé tipẹ́tipẹ́ tẹ́ bá ti wò mí ni mo ti máa ń sára àtìyàwó ni o àtàwọn ọmọ ni o ọmọ jẹ́ wọ́n wà ní ààyè wọn mo dojúkọ ṣẹ́ tí mò ń ṣe ìwọ̀nba ìní social media ti yín gbọ́dọ̀ jẹ́ torí pé tí wọ́n bá lé ni tí wọ́n bá ní wọ́n lè gba ibi ọmọ mú ni wọ́n lè gba bí aya mú ni ayé burú wọ́n á máa di bàbá sọ́mọ wọ́n á máa di ìyá sọ́mọ wọ́n á máa di ọmọ sí bàbá wọ́n á máa di ọmọ sí ìyá wọ́n á máa di aya sọ́kọ wọ́n á máa di ọkọ sáya ayé burú débẹ̀ wọ́n á máa lo ọ̀rẹ́ wọ́n á máa lo ẹbí ayé burú débẹ̀ ìdí nìyí tó ṣe pé èmi gan ti prepare torí nígbà tí ò sẹ́ni kankan tó kù mí kú ọlọ́run àti wàá mi mo gbájúmọ̀ tí mò ń ṣe nígbà gbogbo tó sì nù yẹn lọ tó padà dé tó gbájúmọ̀ tí mò ń ṣe mo máa sọ fáwọn ọmọ mi ṣẹ́ríṣẹ́ tí mò ń ṣe yìí díẹ̀ ti yín o ẹ̀yin kọ́ lẹ ni mí ilẹ̀ yorùbá ló ni mí property ilẹ̀ yorùbá ni mí ẹnu péjọ tí n bá jáde láyé ìtẹ́yìn náà mọ̀ ni mi ò bẹ́ẹ̀ nìkankan ṣe awo mùsùlùmí ni mí mi ò ṣe awo mi ò ṣe ògùn mi ò ṣẹgbẹ́ ìmùlẹ̀ kankan mi ì sì sínú ẹgbẹ́ kankan àyàtọ̀ sẹ́gbẹ́ múlẹ̀ kò múlẹ̀ mi ì ṣẹgbẹ́ lẹ́yìn kí wọ́n sinmi lánàá ẹ̀sìn islam nǹkan kan tọ́pa lẹ́yìn tí n bá jáde láyé tọ́pa yẹn pọ̀ nù pé ìjọ tí wọ́n bá sinmi
mùsùlùmí ni mí kọ́ ẹ̀ ṣùgbọ́n mi ilẹ̀ Yorùbá ló ni mí. torí náà torí pé iṣẹ́ tá à ń ṣe ó ju fún ẹbí lọ, iṣẹ́ gbogbo ilẹ̀ Yorùbá, iṣẹ́ gbogbo ayé là ń ṣe. iṣẹ́ gbogbo ilẹ̀ Yorùbá, iṣẹ́ gbogbo ayé là ń ṣe. ìdí nu ẹ lè máa rí mi fòròfòrò lọ́tún fòròfòrò lósì, iṣẹ́ ìlágbájúmọ́. débi pé ńgbà kan iṣẹ́ ẹ̀sọ́ mi di ẹlẹ́hàá tán ìmẹ̀tì ẹ̀ jáde torí pé kéè jà tán ìlú kù wájú ni, kéè sọ̀rọ̀ tán ìtàn kù ńlẹ̀. òbùrìbùrì dáná tàn sí jù, dáná tàn sí gbó, ìtàn tá a bá sọ bí ṣe ń yagi oko ní fẹ́ afẹ́fẹ́. lẹ́nu ẹ̀ bá a ṣe ń rí oríṣiríṣi àkọlù lóríṣiríṣi nù. ilé ìtọ́wà ṣẹlẹ̀ káínà ní ti ìtọ́ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ yìí. ikú tí ò bá pa ni tó bá sí ni ní fìlà ká dúpẹ́. ikú tí ò bá pa ni tó bá sí ni ní fìlà ká dúpẹ́. òkúta tẹ́ ẹ rí tó bà mọ́tò jẹ́ dé báwọn, orí wa ni wọ́n fẹ́ fi fọ́. orí wa ni wọ́n fẹ́ fi fọ́. ṣùgbọ́n Ọlọ́run ju ẹ̀dá lọ, Ọlọ́run kó wa yọ. orí wa wọ́n fẹ́ fi fọ́. gbogbo ká gbà fọ́lọ́run, ká fọ̀rọ̀ mọ́ Ọlọ́run lọ́kàn, mo gbọ́, mo gbà. ṣùgbọ́n ó pẹ́ láyé, ojú rẹ ò ní ríbi, ìkan náà lèèyàn fọwọ́ mú. ìkan náà lèèyàn fọwọ́ mú. mo dúpẹ́ gidi gan Ọlọ́run tó kó wa yọ. èdè kan ò ní dìbàrà, bọ́jọ́ bá là báyìí máa là. torí pé àfẹ́káyé láyé ń fẹ́ ná, àrànkáyé lòórùn ràn, bọ́jọ́ bá là máa là. wọ́n ṣe bẹ́ẹ̀ sí bàbá akẹyọ̀ nígbà tí ń bẹ láàrin òbítíbitì ìṣẹ́. wọ́n ní òríire láyé, wọ́n ní kò ní ríire tó bó tó dọ̀run. bàbá akẹyọ̀ jókòó, ó tẹ̀ páàrònú nínú yẹ̀wò, ó dorí kodò. aya pátì, ọmọ pátì, ẹbí pátì, lọ́ba gbéra, ọba tẹ Elédùmarè lọ. Elédùmarè ní kọ́ mọ̀ dà wọ́n lò, ọjọ́ ọkù rẹ̀ ò tí ì tó, mọ̀ padà lọ ilé ayé. gbogbo oore tí ń bẹ lọ́wọ́ ọ̀tún ẹyẹlé ti ẹni, èyí tí ń bẹ lọ́wọ́ òsì ẹyẹlé ti ẹni, torí pé tọ̀ tó tòsí lè jìgbèdé fi ń kórè wáyé. ó sì rí bẹ́ẹ̀ fún bàbá akẹyọ̀. ṣùgbọ́n Ọlọ́run ló ní ìsọ̀ lọ́dọ̀, iná ìdí ọmọ sọ wa. ọba tó ní ìsọ̀ lọ́dọ̀, iná ìdí ọmọ sọ wa. a sì tún bẹ lórí ẹsẹ̀ wa. àdúpẹ́ torí iṣẹ́ tá à ń ṣe, iṣẹ́ tó léwu ni. inú ọ̀tá ilẹ̀ Yorùbá ò ní dùn, inú àwọn alábòsí ò ní dùn. ẹlòmíín bẹ ọmọ Yorùbá, ṣùgbọ́n títàn ọba ti gbé wọn, wàhálà dé. títàn ọba ti gbé wọn. mọ̀ ìgbéyàn ló ń mórúkọ wa tó mú lọ di òòṣà tí ń pè nǹkan lé lórí. kí ló gbẹ̀yìn gbogbo wọn? òkè gbèmí, òkúta wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́, òkè gbèmí. kí ló gbẹ̀yìn gbogbo wọn? ìgbéyàn ní fẹjọ́ wá ṣoṣo ilé tí wọ́n fẹjọ́ wá sun àjẹ́ ilé. kí ló gbẹ̀yìn gbogbo wọn? ìgbọ́n lè mi àárẹ̀ òpìtàn, orí òdodo ni màá dúró lé. bílẹ̀ Yorùbá sì ti wà lálàáfíà ni. ọ̀pọ̀lọpọ̀ ń ṣe nǹkan pẹ̀lú àìmọ̀kan. ọmọ Yorùbá ni tíjà bá ti dé láàrin ìgbà náà láàmà pẹ̀lú oògùn. ẹbí mo wò kán tó di ẹni tí ń pera rẹ̀ lónífá, tó ń mú àkùkọ tí ń mú gbogbo ẹ lọ lórí ọba Olúwo. ẹlẹ́yìn ilẹ̀ kó lọ tá a bá fẹ́ mọ̀ pé lóògùn, èmi máa ń sọ tẹ́ ẹ bá lóògùn, àní ẹ san nǹkan kí gbogbo àwọn Fúlàní ó fi inú gbó Yorùbá lẹ̀. lóògùn rọ́lẹ̀ ń pa, lóògùn bá ń pariwo ńgbà náà. Lájí Àbáàsì ló ní kí lẹ́ẹ̀ṣẹ̀ o, ló ní kí lẹ́ẹ̀ṣẹ̀ o. ìdìrìn ṣé wọ́n jẹ́ bí ara wa? ìyá máa ṣàṣọ́ọ̀ṣà, ó ń bẹ òòṣà lọ́wọ́ ẹ̀ sí òòṣà. ẹlẹ́ẹ̀kejì, ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe bí ẹni tó ní nǹkan. orí social media kọ́ ló ti proof bóyá olóògùn àbò ní nǹkan kan lọ́wọ́. èyí tó bí mọ àwọn tí ń jẹ́ babaláwo,
àwọn onífá tí wọ́n mọ̀ fa babaláwo tó gbọ́ fa yẹranyẹran tí wọ́n bá fẹ́ jà wọ́n kọ́kọ́ léwu wọ́n mọ̀rú ẹnu sáà lè bàjà àbá lè bàjà bóòlù ẹni ṣe jẹ́ bóòlù ẹni yóò ṣe jẹ́ kákan bọ̀ sórí social media ká máa fẹ̀wò lórí irọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò sì mọ̀ kankan nípa ìṣẹ̀ṣe bí Islam ṣe di oúnjẹ fáwọn ọ̀lẹ èèyàn ìní ìṣẹ̀ṣe di oúnjẹ fáwọn ọ̀lẹ èèyàn lónìí bí Islam ṣe di oúnjẹ fáwọn èèyàn ẹlòmíì ọkàn bọ́ ọ̀tá ẹ̀ mọ̀ pé ṣé ilé èsì lóbi ó ti lè rè wá yóò sọ̀rọ̀ sákásàgbàlagbà yóò sọ̀rọ̀ bí ẹni tí ò ní ẹ tẹ́ ẹ lọ wòran wọn tẹ bára àwọn tó ń ṣe báyìí ẹ wo orú ìran wọn ti jáde èèyàn rẹ wo ló jáde nù ìran wọn kódà bí èèyàn bá ṣe tí ò dánlẹ̀ Yorùbá ọgbẹ́lẹ́ fi pẹ́ sọ Yorùbá ló ní èdè ọ̀rọ̀ tó ọmọ sọ tí ọmọ jáàyàn jẹ tó sì èkúté yóò máa jẹ́ ọ lẹ́sẹ̀ lóru yóò sì tún máa fatẹ́gùn sí inú oníjẹ́ ọmọ apẹ́bíkàṣẹ́ ń jẹ́ ọ nìkan ni tí ọmọ fẹ́ atẹ́gùn sí torí wípé ẹnu ẹ̀ náà látẹ́gùn ọmọ gbà jáde Yorùbá yìí ṣe wá rí lónìí Fúlàní pọ̀ rẹpẹtẹ nù gbó àwọn èèyàn tó pè mí ààrẹ ibi báyìí ni o ibi báyìí tó ní o gbogbo yìí Ìgbòho Sunday Ìgbòho torí ẹ̀ di ẹni wọ́n ń lé ká torí kọ́ba àlè gbàràn wálẹ̀ ni ìbẹ́yìn oníṣẹ̀ṣe àwa la máa sọ pé àwa la nílẹ̀ àwọn Christianity àti Islam àjèjì ni wọ́n so ilẹ̀ tẹ́ wá níhun ọwọ́ kọ̀ wá mú láyà yín débi wípé ń gbọ̀rọ̀ Ìgbòho wá ṣẹlẹ̀ kí gbogbo yín ó pera yín káàkiri gbogbo ilẹ̀ Yorùbá kẹ́ ẹ ṣe rálì kẹ́ ẹ lọ bá àwọn gómìnà kẹ́ ẹ lọ bá gbogbo àwọn lọ́balọ́ba ìjẹ́ gbégbèsè kan lórí rẹ̀ gbégbèsè kan lórí rẹ̀ irọ́ wo la máa pa irọ́ wo la máa pa. bí ọmọ èèyàn ṣe rí ọdún yìí ló pé 28 years tọ́lọ́run ti fi bí ọmọ èèyàn ṣe rí hàn mí ìjẹ́ ọmọ èèyàn wá Yorùbá tó ṣe pé wájú ẹ̀ náà báyìí wọ́n ti máa kó náà tẹ̀ n kò lè sọ lójú mi ẹ̀yìn mi ló lè sọ kéyìn ni láwọn Yorùbá lásìkò yìí ojú ẹ̀ báyìí náà wọ́n ti máa kó náà tẹ̀ tí wọ́n náà wà ń bẹ̀ pé bá a ṣe ṣe nì bá a ṣe ṣe nì lójú rẹ̀ Yorùbá nù gbogbo dáhùn ṣe kí náà dandan torí pé kálukú fẹ́ wá ní tí ó jẹ kálukú ń wó kọ lórí social media àkàbọ́ta àwọn àfáà míì náà sọ̀rọ̀ jàkà ẹ sì mọ̀ pé sílẹ̀ ní làákàyè sókéwú. kọ́pà VIP program tó ṣe fún àfáà kọ́pà oníyàkúyà tó lọ sí kìlọ̀ orúkọ ẹ̀ ọ̀rọ̀ àfáà olóńfẹ́ lọ prank àfáà tí ń káwọn ọmọ kí ó jẹ́jẹ́ rẹ̀ àwọn mùkóńdò ló ń láwà ní ó sì ní kọ́pà lòun bí sẹ́mà ìtìlẹ̀ Yorùbá ní àti ibikíbi náà ni àwọn èèyàn bí ìgbà kọ́pà ní tó ń jẹ́ káwọn èèyàn máa fún kọ́pà ní respect ni wípé àwọn ọmọ wa ní tó wà nílé ìwé ẹ ń bá nírú ẹni yóò mọ iye ẹni ẹlòmíì ń gba kọ́pà létí wọn ìgbowó lé lọ́wọ́ wọn ìwọ náà múra sí ọgbà àwọn student lé lọ́wọ́ múra kákáká ìwé ilé rẹ ti dín gbére nàkí tí wọn ò kọ́ lérí ìnà wọn ìgbà àwọn student lé lọ á pé 10,000 ní ẹ bá ń gbélé ilẹ̀ fẹ́ tó ń ṣiṣẹ́ tí student bá wá gbé ilẹ̀ fún 5,000 kọ̀ wá àwọn tọ́lọ́run ó fi di fún ọ bẹ́ẹ̀ náà làwọn kọ́pà wàláì orí ìgbé mo tún fọlọ́ ọba tó dáyé dọ́run búra orí ìgbé bẹ́ẹ̀ náà nìkan ìgbé àfipamọ́ ni èyí tí bàbá tó bí èmi ṣe lèmi ń jẹ dọ́là bàbá mi gbowó ṣọ́ọ̀pù ilẹ̀ báwa ṣẹ̀ṣẹ̀ ń gbowó nísìnyí tá a ní pé ẹ sanwó ọdún kan ó lu ọdún kan rẹ pé kí bàbá ó tó gbowó ó lu ọdún kan rẹ pé àbálùbà bàbá nù ọjà tí èèrà tí ni mo fẹ́ tà fún un ìmọ̀kè wá sí kí wọn náà máa lọ wọn ó gbowó rẹ lọ torí kò sí olóòótọ́ máa yé náà kọ́ náà wọ́n sànú wa díẹ̀ náà ló kù nù wa. mélòó ń lé ayé ẹni kírísítẹ́nì ó fẹ́ lọ prank àfa ọdọọdọ àfa irú ìyàkúyàwó lẹ́yà ọmọ tí ń bá àfa ń já náà sí ọmọ ń dà pọ̀ ó yà
tẹ bá rí àfi bíi kàtún ọmọdé bíi Tom and Jerry bíi etí ehoro lọ́ọ́yà àáfà lọ́ọ́yà gbogbo ẹ̀ dípò káàfà yìí ò bínú àáfà gan ti rẹ́rìn àáfà wa lò kankan ń bẹ̀ tọ́pọ̀lọpọ̀ kíyèsí àáfà ni wọ́n wá dá wa lára yá ni. ẹlẹ́ẹ̀kejì ẹ wo àwọn ọmọ ilé kéwù yẹn wọ́n sọ èmi ní tó kálukú múra wọn kò sí nǹkan míì àáfà lè bínú ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké yẹn ò lè bínú kí ni wọn ò fi lè bínú bíi bèbí bíi kàtún ọmọdé ni àwọn ọmọdé wọn fẹ́ràn rẹ̀ gan kódà ó yẹ kí wọ́n fún kinní yẹn ní kọ́lọ̀ kí wọ́n laminate ẹ̀ apẹ́lú tó dáa ni ó yẹ kí wọ́n ti gbé kinní yẹn lọ sí National Museum tẹ́ni yẹ́yà fáwọn àáfà yẹn kí wọ́n ẹ̀sẹ̀ wá ya fọ́tò àwọn ọmọ yẹn kí wọ́n wá fi sẹ́gbẹ̀ẹ́ kí wọ́n ti gbé lọ àwọn ọmọ kéékèèké wọn ó láìkí ẹ̀ torí pé bèbí lọmọdé máa ń wò táwọn ọmọ sọ pé èmi lélẹ́yìn ìwọlé lélẹ́yìn ò lójú nítọmọdé ṣùgbọ́n àáfàá ó fi àkókò rẹ̀ ṣòfò ọwọ́ àgbà tó yẹ kó bínú Christian dẹ̀ tó ní ó ní ara wọn wá dá wa lára yá ni tẹ́ dẹ̀ jẹ́ rẹ́rìn tẹ́ ń jọ sí gbogbo ẹ̀ bí ṣe bẹ́ẹ̀ ni yìí ṣe ń lọ káàkiri ó sì ti ṣe kan náà tẹ́ni lọ tìmọ́lé tẹ́ ń gbé lọ yàgànkù lórí prank náà ni àmọye bẹ́ẹ̀ ó ṣe ti kábíyèsí olúwo náà kábíyèsí olúwo ni èmi kọ́ lọ yà yín o kì í ṣe mi lọ yà yín yọ́tọ̀ bá dọ́dọ̀ tèmi jọ́lẹ̀ ni wọ́n gbà wò ìgbà àwọn àgbẹ̀kọ̀yà lẹ́ bá gbé lẹ̀ àáfà yìí ò bínú ẹ wá wo tó wá sun àáfà yìí bọ̀ ẹ wá wo gift lọ́tún nígbà wọn kọ́ fún àáfà yìí lówó tá àáfà yìí ń sunkún tí àìlẹ́hà ń sunkún yẹn aya àáfà yìí tó ń sunkún ọmọ wọn orí bàbá àtìyẹ́ ẹ̀ tí ń sunkún kọ̀ mọ́ tí ń pa wọ́n lẹ́kún ẹkún gbọ́mọ àìjà lójú ọmọdé yálà ó jẹ̀bi àbọ̀ jàre àìjà lójú ọmọdé orí bàbá àtìyẹ́ ẹ̀ tí ń sunkún ẹkún gbọ́mọ ẹ wá oríire tó kó bá wọn láti ìgbà náà lẹ̀bùn ti wá ń wọlé fún wọn Sheikh Labib Lágbàjì náà tún lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín náà tún lọ níta fẹ́nu sọ̀rọ̀ ẹ̀sìn la fi ṣe ẹ̀tẹ́ ẹ bá lọ wò ẹbí kọpa VIP ọ̀pọ̀lọpọ̀ ẹni kọ́ sọ ọ̀pọ̀lọpọ̀ orúkọ àwọn tó fi owó lẹ̀ Christian ó pọ̀ rẹpẹtẹ nínú wọn Muslim ó bẹ́nu wọn oníṣẹ̀ṣe lè bẹ́nu wọn ìtìlẹ̀ Yorùbá dúró fún nìyẹn ìjọ́mẹ́nìyàn ọ̀dà nígbà ọ̀rọ̀ ti àáfàá nìsín sẹ́nìkan wá rántí wípé àáfàá ni sẹ́nìkan tó rẹ̀ ti pé àáfàá ni pé mùsùlùmí ni tó bá dọ́dọ̀ ọ̀rú àwọn pásítọ̀ Adébóyè wọ́n lè ní àwọn chọ́ọ̀chì wọ́n lè ní wọ́n sẹ́ndì kan sí ọ̀dọ̀ ọ̀rú àwọn bàbá Oyèdépò bámbámbámbámbám ìtìlẹ̀ Yorùbá wà fún nìyẹn ọ̀tọ̀ lọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ lọ̀rọ̀ pàjọjọ́ mọ̀ ìlú bí wọ́n bá ní Christian yọ ọjà tó ti fẹ́ ra ta tẹ́ fẹ́ repo ibi tí nǹkan ọ̀gbìn ti ń wá ilẹ̀ ẹbẹ̀ ṣé Muslim ló ní Christian ní oníṣẹ̀ṣe ní sóòmọ̀ àwọn tí ń dáko bẹ́ẹ̀ àwọn tí ń kó wá yóò wọnú ara wọn táwọn ń fẹ́ lẹ̀ Yorùbá nù. ntí ó yẹ ká mójútó ìlọ̀rọ̀ ààbò wa àwọn Fúlàní ń bẹnu gbóhùn ìkú ń bẹ̀ Ìgbòho ọ̀sà owó baba dámì Ọ̀rànmíyàn dé wọ́n lọ sọ́dọ̀ ikú bàbá yìí Aláàfin Ọ̀yọ́ wọ́n lọ sọ́dọ̀ kábíyèsí Olúgbọ́n gbogbo Yorùbá ń pò kìkì mo tún ti ráwọn prógámì táwọn kan ṣe ẹ dákun kó dá báyìí irú èèyàn kéèyàn wo làwa fẹ́ yá ẹ̀ irú ẹni ibú wo làwa fẹ́ yá ẹ̀ kò dáa kò dáa kò dáa. bí dúkú kan bá ń bẹ bí nǹkan kan bá ń bẹ nípa ọ̀rọ̀ Yorùbá nation ó yẹ ká gbé tì Sunday Ìgbòho tó wá tọ́lọ́ sì ṣètò yọ wọlé táwọn bàbá sì bá sọ̀rọ̀ torí pọ̀ mọ́ wa ló ń bẹ lókè ni kì wá sí àsìkò láwa máa ṣe àwọn fídíò kan nípa ọ̀rọ̀ Yorùbá nation gbogbo ohun tó ṣẹlẹ̀ lọ kò sí tí ò yẹ nìkan kan wá á lè ṣe àwítúnwé asán ọ̀nà àlàáfíà ni ẹjẹ́ àjọgbà kárí gbogbo wa ká jókòó á bára wa jà àmọ́ olórí burúkú èèyàn ni wọ́n sọ pé ìjà tó tí wọ́n sọ pé kò tó wọ́n máa jà lọ ni wọ́n tó fẹ́ parun nù
ọ̀n bọ́ ọmọ ìyá rẹ̀ jà wọ́n ló tó tó bá sọmọ bàbá rẹ̀ ni ọmọ náà lóògùn olóòní gbọ́ kí ló dé ẹni tó lọ ń dẹ̀ gbé dìde ni tẹ́ ẹni kó ṣubú kò lè ṣubú àwọn ẹ̀dá kan ń bẹ ibi tí wọ́n bá ń lọ wọ́n ń lọ pẹ̀lú èrò ni ẹ wò gbà tí Ìgbòho wọ Ọ̀yọ́ ẹ wò adúrú èrò tó bá wọ Ọ̀yọ́ níbo ni Ìgbòho fẹ́ wọ̀ tẹ́rọ ìbá lọ Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ èèyàn sì ń ṣiṣẹ́ débẹ̀ ni tíwọ náà bá fẹ́ kérò ọmọ tẹ̀lé ọ bí Ìgbòho àwọn Fúlàní sì kù nínú igbó ìwọ náà lọ bẹ̀ lọ lé wọn àrà tí Ìgbòho dá ààrẹ ẹkùn lọ́dá tẹ́ ẹ ní ọ̀jọ́jú olóńgì ni tiyín náà jáde ìbẹ́gbẹ́ apẹranjẹ náà jọ ni wọ́n kó náà wá dá tiẹ̀ ẹkùn ń pẹran olóńgì ní ń peku olóńgì ní ń pẹyẹ èyí náà ẹ̀dá tiyín kárí àwọn èèyàn mọ̀ pé olóńgì ní olóńgbò káàtì máa ń pẹyẹ dáadáa tẹ́mi tẹ̀ ti rí àwọn àdàbà kan ń bẹ tí máa ń pa lọ́dọ̀ wa máa bá wa jẹ kínní èkùrọ́ tí wọ́n sá tẹ́fẹ́ fi ẹyin èkùrọ́ èyí náà ẹ̀dá tí ìgbẹ́ni tọ́lọ̀ ń fẹ́ ẹni tọ́lọ̀ ń pọ́nlé ní Ìgbòho káwájọ ọ̀rọ̀ Yorùbá nation ẹ̀mẹ́jà fi dà kankan rú ẹ̀já wọ̀ náà ìta àbábọ̀ kí ló dé tó fi forí sánpọ́n ká pera wa ọ̀nà wo la fẹ́ gbà tá a bá láwọn kan ló lórí ńbẹ̀ tí ò sunwọ̀n ẹ lọ jókòó ẹ mọ̀ fún alátìlẹyìn ni a máa fọ̀rọ̀ lọ yìí ẹja yan olórí àìsí yan olórí ní kọ̀rọ̀ gbogbo lọ́balọ́ba ìjẹ́ ìjòyè gbogbo wọn wọ́n fọwọ́ sí lágbájá báyìí ni nígbà wọn dá OPC lẹ̀ èyí ṣe pé Dr. Fáṣẹ̀hùn lọ sọ pé dandan òun fẹ́ jó lórí ó ní bí ẹ̀ ṣe yàn án kì í sì ṣe ìta àní ẹmọ ibi tásùnwọ̀n owó wa lọ gbogbo àsùnwọ̀n owó Yorùbá nation ìgbà náà sáàlẹ̀ sàkáǹtì fún ṣùgbọ́n ìyún ti lọ èyí tó kù níbi ká múra ọ̀nà wo la fẹ́ gbégbà èyí tí Ìgbòho wálé fún ṣé a mọ̀ ìgbàkọ́lá wà lọ́ máa gbé àwọn tọ́pìkì kan àbá máa gbé àwọn ọ̀rọ̀ míì dìde kó dá ẹ má jẹ́ aya aláìmoore ẹ̀mẹ́jà yà láìmoore ìdí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a jọ jẹ́ olùsọ̀rọ̀ níbí máa fi fún èèyàn ní ààyè ń fi àlàfo lẹ̀ dáadáa mo máa ń fi àlàfo lẹ̀ dáadáa torí kí lọ̀rẹ́ tá a ṣe lónìí tó ṣe pé ọ̀tá láwàá ṣe láwàá múra sí mìí báyàn lórúkọ jẹ́ mìí sọ̀rọ̀ èèyàn láì dáa tèmi ni kí n sọ ìtàn mi ò sí ìwá kí n fi èèyàn trend ok ta ni mo fẹ́ fi trend kí ni mo fẹ́ fi ó trend fún ṣe gbogbo ìtàn mo gbájúmọ́ mo fẹ́ fi lágbájá trend lórí kíni ẹwọ́jọ́ wo mo ti ṣe ètò kẹ́yìn nígbà mo níṣẹ́ tí mò ń ṣe ọ̀pọ̀ lọ́rùn iṣẹ́ pọ̀ lórí mi so ojoojúmọ́ ni màá máa jókòó lórí social media ṣé kó wo YouTube ó bá lè máa pọ̀ a jẹ́ pé mi ì sọ máa fà mọ́ta àlànà mi ì ní mọ̀ nù nígbà tó wo YouTube ò tí ì dé àmọ́ sáyé owó yóò sì wú ẹni tó bá nífẹ̀ẹ́ owó jù béèyàn bá ti jẹ̀ràn ayé jù ayé náà lọ́mọ fún un yẹn bá ti jẹ̀ràn ayé jù ayé lọ́mọ fún un kájọ ẹ rí gbogbo ètò tí wọ́n ṣe gbogbo irinṣẹ́ tí mò ń rà ní tí bá mọ̀ pé mo lè maintain ni mò ń ṣe mi ì ṣe jura mi lọ mi ì sì ṣe mi ì lo fake life káwá máa ṣèṣe bí olówó mi ì ṣe mi ì lo fake life rí yín fi sitting room mi hàn yín jọ́ tí ń bá ráyè màá fi hàn yín kò sí àgẹyọ kan bẹ̀ báyìí lẹ́yìn àgàgà tí mo gbé bẹ̀gẹ̀gbà mo ṣe léyìí ni mo gbé yẹn síbẹ̀ studio yìí ni mo gbájúmọ́ ìṣègbè bóyá mi ò lo fake life tán ọjà wo ló tà fún mi nínú bẹ́ẹ̀ ṣe rí bó ṣe tóbi nìyẹn
ṣùgbọ́n inú ẹ̀gbà mo ti ń ṣe bí náà mo ti ṣe studio mọ́ ìrìnàbájá bó la fẹ́ ṣe program la fẹ́ ṣe owó tá a fi ra stanley tá a fi ṣe gbogbo àti power station míì ló tún bẹ ńlẹ̀ yìí ó tó wàá ṣe gbogbo tá a fẹ́ ṣe bẹ̀rù ṣùgbọ́n eléyìí ló jẹ mí lógún torí pé èèyàn mélòó ní wá mi wálé mi èé kọ́ rẹ̀ mi ì ṣe nǹkan ṣùgbọ́n ilé ìtayé fẹ́ rí ní ká mójútó apá abẹ́yẹ nìyẹn ibi tá a gbé kinní sí ìkan bẹ́ẹ̀ kò síbi ìkànnì ọ̀nà mẹ́rin ni mo ṣe studio sí pé ibi tí n bá fẹ́ lò ń bẹ̀ láti fi káwọn irinṣẹ́ jọ nìyẹn àmọ́ àwọn náà kan ti ẹ̀ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn ra káàdì 50,000 naira tí yẹn bá fi lo ilé London wọn ti send ẹ̀ sí ni yọ fà mọ́ ni àwọn náà john ti máa gbóná burúkú ni gbogbo bá a ṣe ń ṣe program ní ìsìn yọ máa làágùn ni so kájọ ọ̀rọ̀ àlàáfíà ilẹ̀ Yorùbá ìlọsíwájú ilẹ̀ Yorùbá ní ẹja rán àwa tá a wà lórí TikTok a lè rí ní tá a fi hàn wá àwa tá a wà lórí Facebook láàrin kí ni ìjọ́wò la fẹ́ lò láyé tá à ń dẹ́wò rí ìjọ́wò la fẹ́ lò láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá pè mí bó lẹ ṣe ń ṣe ààrẹ màá ṣàlàyé fún wọn àwọn fẹ́ ṣe studio àwọn rí studio yìí màá pè wọ́n wá báyìí ní ẹ ṣe báyìí ní ẹ ṣe inú àwọn nǹkan báyìí ní ẹ lè lò ṣèbí láyé rí wa tójú jáde gbogbo tá à ń lò yìí ring light ẹ sáà nígbàgbé yẹn ring ni wọ́n tó tẹ̀sẹ̀ ń ṣe onígun mẹ́rin àtọ̀ sáwọn olórin ring yẹn tẹ́lẹ̀ àwọn light mi tẹ́ ń ṣe tó ṣe pé power bank oní tí ò ju 5,000 capacity lọ ó lè fún lókun mo láwọn iná rẹpẹtẹ tá a kó bì torí ojoojúmọ́ òyìnbó sùn iná kanu tá a bá lo káàdì 50,000 naira tá a fi power iná yóò lọ yóò jò tán láàrin wákàtí kan sí wákàtí méjì ní iná ńlá tó ṣe pé ìlànà ẹni tí ń lò ní ọjọ́ ni iná wá ṣe èyí tó ṣe gbé power bank lásán yìí yóò dẹ̀ tàn ìtẹ̀yìn yóò ṣe náà lòun ó ṣe òyìnbó sùn bóyá kọ́pọ̀lọ́ tiwa náà ó ṣe jínú 2027 ló ń bọ̀ yìí àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ti ń múra lẹ̀ Tinubu ẹ̀sẹ̀ lọ́dún méjì ní òkè lọ́dún méjì gẹ́gẹ́ ti ń pariwo yéé gbogbo wọn ti ń kóra wọn jọ àmọ́ ìmọ̀gún ìmọ̀jọ ìmọ̀ wọn ò ní dalẹ̀ ìmẹ́ni ní kì í dalẹ̀ ni kí ló dé. ká múra bó lẹ Yorùbá ó ṣe wà ẹ sì máa wo gbogbo àwọn tí wọ́n tún bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sùnmọ̀mí ẹjọ́rò òṣèlú ó dé àwọn náà lẹ́tọ̀ọ́ máa rí bí campaign lọ́tún àwọn lẹ́ẹ̀mọ́ rí bí ọ̀dọ́ lágbájá lọ́sì kí ló dé tẹ̀ ń lọ wájú tẹ̀ ń lọ ẹ̀yìn tẹ̀ lè dúró lọ́nà kan ìfẹ́ ilẹ̀ Yorùbá kọ́ ẹ fẹ́ ṣètò owó lẹ̀ ń wá ìfẹ́ ilẹ̀ Yorùbá kan báyìí kò sí lẹ́mìí owó ilẹ̀ ń wá. Sunday Igboho ti dé pẹ̀lú ògo Ọlọ́run lẹ́rìí pé mo sọ mo ní tó bá ṣeé ṣe á fi ọ̀rọ̀ á fi tó olóyè Igboho létí pé a fẹ́ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn tó bá ṣeé ṣe á ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Igboho sà kí ni àfojúsùn rẹ̀ kí ni èrò rẹ̀ kí làfojúsùn rẹ̀ kí lè ro rẹ̀ torí mo rántí nígbà ọ̀rọ̀ ṣẹlẹ̀ ìyá dáadáa ìyá mi ìyá kàṣẹ́ẹ̀tì wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ mo dẹ̀ sọ fún mi pé ìyá kàṣẹ́ẹ̀tì ò bú mi ọlọ́rọ̀ mi dáadáa ni ìyá kàṣẹ́ẹ̀tì torí tó bá mẹ́mi àtẹ̀yàn ń sọ̀rọ̀ ìyá kàṣẹ́ẹ̀tì ò lè rìlíìsì ọ́díò wọn kí wọ́n mọ fọ́ọ̀sì wọn kí wọ́n mọ sẹ́ńdẹ̀ sí mi lójúmọ́ kan tí wọ́n bá fi àfi tí wọ́n bá ṣe lóyà kún wọ́n ṣe mẹ́rin wọ́n sẹ́ndì ẹ̀ sí mi mo wà lára àwọn tí wọ́n sẹ́ndì ẹ̀ sí tí n bá dẹ̀ pé wọ́n wọ́ọ̀kan ni wọ́n gbé so irú ẹni bẹ́ẹ̀ kó wá ṣe pé ó bú mi àbọ̀ sọ̀rọ̀ sí mi tí mo sì ń pè ní ìyá kí n wá máa búrú ìyá bẹ́ẹ̀ àjẹpọ̀ máa bú lèmi nu gbogbo tí wọ́n dẹ̀ sọ wọn ò bú mi ẹnu allegation fi kàn mí ni pé àìbá olóyè Ìgbòho sọ̀rọ̀ olóyè Ìgbòho yìí sọmọdé kò sí tó burú bí ká gbára wa nímọ̀ràn bóòní torí pé ìrínisí síni náà ní ìsinmi lọ́jọ́ ẹ̀tẹ́ bá dẹ̀ rí pẹ̀lú èèyàn pé bí àwọn èèyàn ṣe ń rí èmi àtolóyè Ìgbòho àjọ fi ẹyinjú kan ojú báyìí rí
ọdún tí màá kọ́kọ́ rí olóyè Ìgbòho ti pẹ́ nígbà wọ́n fi bẹ̀rẹ̀ sùnmọ́mí pẹ̀lú Alhaji Tokyo tí olóyè Ìgbòho wà lára àwọn tó lọ ń gáìdì ilé Alhaji Tokyo ńgbà yẹn. ọmọ alóyún kéwú ìní ẹ̀gbọ́n mi ń bẹ òun ní kí lorúkọ ẹ̀ alága àwọn àmọ̀tẹ́kùn ní kí lorúkọ ẹ̀ nìbàdàn náà ti sí tiwa báyìí Dàmọ́lá Lánìyàn ọlọ́mọ púpọ̀ lọ́wọ́ ni èmi dẹ̀ máa ń gbọ́ Òṣùpá yẹn pé mo fẹ́ràn Òṣùpá tó o máa ń sọ tó rẹ̀ nítorí dẹ̀ ṣẹlẹ̀ ní wípé ẹ̀gbọ́n mi Dàmọ́lá ọlọ́mọ púpọ̀ ìkòkò babaláìdé òun fẹ́ràn Pàṣúmà èmi fẹ́ràn Òṣùpá ṣe ti mọ̀ pé àjọ máa ta òun síra wa ó wá mọ̀ pé fáwọn Òṣùpá ni mí fáwọn Ìgbòho ni mí so èyí lọ́wọ́ á fi wá pèbè pé wá lọ wo ibi tí Ìgbòho rẹ wà ìjọ àwọn àtẹni wọn ń ta lúdò níjọ yẹn tá a rí wọn ṣe pé ńgbà yẹn sì ni àwa ò ta ló mọ̀ wá so akẹ́mi kàn wá wípé pé kí n kàn tẹ̀ rí Ìgbòho náà ni ẹni máa ń wà bẹ́ẹ̀ náà tó gbẹ́ sàfẹ́ rí yàn ni mo fi wá rí Ìgbòho ìta sọ yìí ti pẹ́ nígbà tí ò tí ì sẹ́ńtọ́ mọ̀ wá láyé ti mọ Ìgbòho àìmọye àwa táwọn wà ń ta lónìí àìmọye ọmọ míì tó ti dìde lẹ́yìn tiwa ẹgẹtẹ́ tó ti mọ̀ jù wá lọ lẹ́yìn táwa bẹ̀rẹ̀ program ẹlòmíì lè jáde ní ìsìn tí ọkàn blow ní gbàm tí gbogbo ayé ọ̀dẹ̀ rí lónìí náà ni ó jáde tí gbogbo ayé ọ̀dẹ̀ rí tọ́lá rẹ̀ ò sì ní lọ́ọ̀lẹ̀ tí ó fi kúrò láyé Ọlọ́run ni èèyàn ò lè fún yẹn ní tọ́lọ́run ò fún yẹn tọ́lọ́run sì fún ọ ò lè gbà á jókòó jẹ́ lẹ́yìn yín pé mo rí Ìgbòho ò tí ì rí mi báyìí kémi àti ọjọ́ jókòó ní face to face à ń ní ìfẹ́ ni gbogbo ìgbà tí ń bẹ Nàìjíríà gan tá a ṣàtìlẹ́yìn tó lọ sí gàngán apẹ́lómìnira yóò ti gbé kámẹ́rà àwọn lọ bẹ̀ ọ̀dà ẹ̀jẹ̀ ńlẹ̀ kan sí yín Alhaji Oríyọmí Hamzat nígbà ọ̀rọ̀ Timothy tó ṣẹlẹ̀ tí wọ́n pa ọmọ wa lérúwà tí wọ́n pa ní Ilé Ifẹ̀ ọgbà tí Alhaji Oríyọmí Hamzat ti gbé ètò Alhaji wa sọ bẹ́ẹ̀ pé gbogbo ẹ̀yin èèyàn ẹ bá wa gbé kínní ẹ bá wa gbé èmi lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ gbé gbáram mo gbé lórí Facebook mo gbé sórí YouTube Alhaji sábà lo YouTube ńgbà náà tẹ̀mẹ̀tẹ̀ bá ń ṣe Oríyọmí Hamzat ò ṣe nítorí owó Ọlọ́run ní sẹ́ni tí bọ́ bá kàn bínú mọ́ bínú ẹni tọ́lọ́run bá gbé gbà fún ẹ̀yin náà tó ní ẹ sàmọ́ ṣe lára ẹni tọ́lọ́run bá ti gbé gbà fún kí ló dé ẹ̀yin ẹni ṣé wọ nìkan ni ìwọ lónìí ìwọ lánàá ìwọ lọ́la bí ẹkún apakọjẹ mo bá gbé tálàjì bá ti ṣe program kan màá repost program èmi náà wàá ṣe program lé lórí pé táwọn èèyàn bá gbọ́ lọ́dọ̀ mi ó tún lọ́wọ́ tọ̀dọ̀ Alhaji à ń gbé létà àwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí níjọ́ ìjọ tí wọ́n háàkì Facebook Alhaji ìjọ náà wọ́n fẹ́ háàkì tèmi wọn ò rí tèmi háàkì tí àbá wá gbé program yẹn first program tálàjì kọ́kọ́ ṣe bá àbá ṣe sọnù nítorí pé live wọn gbé bí àwọn ò dẹ̀ save ẹ̀ ṣùgbọ́n tálàjì wá sọ̀rọ̀ èmi ṣe program ẹ lọ́wọ́ program tí mo ṣe ń gbà yẹn gbà tálàjì sọ̀rọ̀ yìí pé kìnìún àmì náà ẹ lo YouTube Alhaji torí pé àwọn kan ń bẹ èmi dẹ̀ láwọn fan tó ṣe wípé wọ́n ń bẹ ní London wọ́n ń bẹ l'Amẹ́ríkà wọ́n èé lo kò sí dọ́kàn wọn pẹ̀lú Facebook YouTube nìkan làwọn ń lò wọ́n ka Facebook kún ìranù pé gbà ò lélẹ̀ èdè ìrẹ́gbẹ̀ lásán lélẹ̀ ìjàre bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé kémi gó tó máa lo TikTok ó pẹ́ pé ìranù rẹ̀ dandan níbẹ̀ lórí TikTok bẹ́ẹ̀ ló ṣe ń rí mo nígbàgbọ́ nú Facebook dáadáa lémi ìtẹ́mi fi bẹ̀rẹ̀ nìyẹn ọdún yìí nìtàn Yorùbá pé 15 years ọdún yìí ló pé 18 years tí mo ti ń lo Facebook bọ̀ tìtàn Yorùbá ní 15 years torúkọ tèmi gangan 18 years nígbà ọ̀rọ̀ Timothy yẹn náà ni wọ́n áàkìtì wọ́n rí ti orúkọ tèmi gangan wọ́n rí Facebook gbẹ́gilé nígbà wọn kí tiẹ̀ ní ẹyọ kan tí mò ń lò yìí mímí ìju tìtàn Yorùbá yìí náà lọ bó mo ti ráyè rádaràdá kí n máa lélẹ̀ mo tún sì kan lórúkọ mi torí àwọn tó jẹ́ bíi fámìlì kí wọ́n lè wà ń bẹ́ àwọn tájọ́ bá ti rórúkọ mi ṣe bọ̀ wọ́n lè tẹ̀ máa join kankan tẹ́lẹ̀ ní fọ́tò nígbà ìjọ mo tẹ̀ ti parí wọn gan ti. ìwà àánú ẹ wá wo láti ìgbà yẹn àgídìgbò lẹ́rí mi kí n mórílé bẹ́ẹ̀ dẹ̀ ni tí n bá dá àgídìgbò lónìí mi ṣe àlejò Adékúnlé Àlùbáríkà ń bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ni ọ̀gá mi ni Abdulrasaq Abdulgani Mr GRA òun bẹ́ẹ̀ ọ̀gá mi ni bákan náà bàbá wa Ọlásùnmádé Àkànó ẹ̀gbọ́n mi ọ̀gá mi ni
Oríyọmí Àmúsáàtì ìkankan náà jọ ni wá, òkè adú ńlé wa, tabako lókè adú a bọ́ sí ìrèfín, lẹ́yìn ìrèfín láfònà sí di ọmọ. Ṣùgbọ́n tó bá nífẹ̀ẹ́ èèyàn kò dìgbà tó bá ẹ̀sẹ̀ ń lọ side service fìfẹ́ hàn sí káyọ̀ ọmọ pé onífẹ̀ẹ́ èèyàn sì dúró lórí òdodo. Ìbí gbogbo àwa iná la dúró, ẹ lọ wo gbogbo Facebook èkú gbàgbé kẹ́ni bọ́dì ó tó bẹ̀rẹ̀ sí ní gbé prógámù yẹn nígbò ní pé wọ́n ń gba owó fún Timothy. Táwọn èèyàn bá pè mí àkáǹtì tí Alhaji post náà ni mo repost, táwọn èèyàn bá pè mí líǹkì yẹn ni màá sẹ́ndì sí wọn. Kí ló kàn mí, Alhaji ló ní prógámù àwa gbowó àwa fẹ́ lọ kó fún wọn, rubbish. Fẹ́ lọ owó mo fẹ́ gbà tí mo fẹ́ lọ kó fún wọn, ó lè ní jẹ́ bẹ́ẹ̀. Ètò ọba fẹ́ gbà direct ẹ̀sẹ̀ ń tó ní. Àwọn tó dẹ̀ mọ̀ mí mi è gbowó fún yẹn lórí program mi, ẹ̀ẹ̀kan àbẹ́ ẹ̀ẹ̀mejì nírú ẹ̀ wálé nígbà ilé ẹnìkan jóná àti ẹnìkan tó obìnrin kan tá a rí program ẹlẹ́ja tó láàfáà kan ó lù oní jìbìtì. Nígbà dẹ̀ fẹ́ ṣe mo pè ó bá wa sọ̀rọ̀ fún àkáǹtì ẹ̀ náà, mo ní kó fi síta kódà tí n bá róbìnrin lè dàmọ̀. Lẹ́yìn pé ó pè mí gbà yẹn tó dúpẹ́ lọ́wọ́ mi, bẹ́ẹ̀ mi ṣe ń ṣe tèmi nìyẹn. Ìtẹ́ bá fún yín tó bá ká owó ṣọ́ọ̀bù ẹ lọ gba ṣọ́ọ̀bù. Kí n wá ní kíní kankan àkáǹtì mi ni mo fẹ́ sẹ́ndì owó sí, àìrọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Torí pé tí sísí ẹ bá fi lé sí mi lọ́wọ́, iná lọ́lọ́run ó fi yọ lọ́jọ́ gbìndé àlìkíámọ̀. Iná lọ́lọ́run ó fi yọ. Ìyẹn rẹrun orí lórí kó tó wá máa fi ẹsẹ̀ wá irẹ̀. Kí la fẹ́ ṣe tá a pẹ̀yìn olólùfẹ́ wa tẹ́ ẹ̀ dáhùn tẹ́ ẹ̀ ṣe fún wa, so ṣé ntẹ́ wá fẹ́ fún ẹni ẹlẹ́ni lẹ́ẹ̀kan. Ó dàgbọ́dún tó lọ ní kéèsì yẹn, ìní ìwà tó wá ran ojú ẹlòmíì wọ ọ̀bìà yìí pọ̀, iná ilẹ̀ fi látòbọ̀tán lẹ̀ fi níyì. Níwọ̀n afẹ́ràn yẹn lọ́wọ́ àfi àkáǹtì mi gbowó fún mi ṣe. Nígbà tá Alhaji fẹ́ ṣe tiwọn, wọ́n fi ti gbogbo àwọn fámìlì ẹni yẹn ìní sọ pé Alhaji yìí náà ní bá wa gba owó yìí. Wọ́n dẹ̀ fi Ecobank ilẹ̀ tó jẹ́ special one wọ́n sí fún kinní yẹn ni tí wọ́n dẹ̀ ṣe. Bèlè ta ṣe pé Alhaji ẹ̀mọye ọmọ tó ń rán school, ẹ̀mọye ọmọ tó ń mú káàkiri. Èbí bàtà Alhaji bẹ̀rẹ̀ èbí máa ń lé àwọn ọmọ mú káàkiri táwọn náà máa ń pè pé ó rà kí ni ta rẹ kí ni rádaràdá tí ń ṣe ní ìṣe báyìí. Tí ọmọ lé àwọn ọmọ yẹn mú, tí ọmọ lé àwọn ọmọ tó ẹ̀mọye ọmọ tó ti jáde school. Tẹ́mi bá fẹ́ ṣe program pẹ̀lú Alhaji, tẹ́mi lè ṣe program lé lórí nìyẹn. Àwọn ọmọ ọjọ́ sí mélòó ló ti jáde yunifásitì inú wọn, mélòó ló ti níṣẹ́ bóòni ẹ̀mọye tálájọ́ ọmọ pariwo alágbájá ráìsì àwọn ọmọ yìí ti fẹ́ẹ̀ tán o, sóun ló bí wọn. Ìtọ́wá ṣẹlẹ̀ nígbà yẹn wọ́n he mú ẹnìkéyìí gbọ́n tán, àṣìṣe wà ń bẹ̀ ẹ̀ tún jáde nígbà yẹn só ti wá ṣubú ẹni Ọlọ́run gbé dìde ni. Ìwà àwọn èèyàn lẹ́rìí ẹ lọ worú àwọn èèyàn tí wọ́n ṣe, àwọn náà wọ́n èyí fẹ́ kọ́ dáa fún yàn àfi lágbájá. Ìwà àtẹ̀yìn ọjà ó gbọ́rọ̀ rẹ̀ ọwọ́ amúra kankan bó tó tiẹ̀ tó gbọ́ bá bí ọ́nú tó bá sì ti sọ̀rọ̀ ó tán ọmọlúwàbí nù. Bẹ́ẹ̀mi àti Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o bá a ṣe jọ fa ọ̀rọ̀ tó mo sì ń gbà pé akíkanjú ni ó ti tán yín ó ti lọ́nu. Ọ̀dà coordinator OPC gbogbo Ọ̀yọ́ state káti jàjà àdíjú ẹ̀gbọ́n mi Musbau Lawal bàbá ọmọ oní coordinator wọn lọ́yọ́ state báyìí ó sì lọ́mọ Ìbàdàn àkọ́kọ́ tí ọkọ̀ jẹ́ coordinator OPC lọ́yọ́ state yìí. Èyí ò sì dáàrin èmi àti Olúmọ tó jẹ́ former coordinator wọn rú tẹ́ wà nínú ẹ̀rà kò dárú. Ìtànfẹ́ náà ni kí fọwọ́sowọ́pọ̀ wà. Níjọ́ tí wọ́n sì kéde bàbá ọmọ gẹ́gẹ́ bí coordinator, èmi wà lára àwọn tí wọ́n kọ́kọ́ pè ẹ̀rí mo ṣètò tẹ́lẹ̀ ń kí mi kí n bá wọn dúpẹ́ lọ́wọ́ olówó pósí, kí n bá wọn dúpẹ́ lọ́wọ́ Mọ́gàjí Akínró Àmọ̀tẹ́kùn. Ìtànfẹ́ nìyẹn kí lọ síwájú ó wà. Bàbá ń bára wa jà káwa máa bára wa lórúkọ jẹ́ lórí kí la fẹ́ fi ṣe. So àgbàtà ló kàn ó lẹ́ni tó ń bá ń lé nílẹ̀ Yorùbá lónìí. Àìṣe gúnmọ́ ẹnu wa ti ń tọrọ, wọ́n gbà wọn ò gbà nínú àwọn tẹnu wa ń tọrọ ni, àwọn tó bá ń gbọ́ ni, àwọn táráàlú ń gbọ́ ni. Tí n bá bẹ̀rẹ̀ sí ní bújọba lónìí tí mo bẹ̀rẹ̀ sí Ṣèyí Mákindé tí mo mú mọ́wọ́ tí mo bẹ̀rẹ̀ sí ní bu wọn ò ní wọ́n lọ pè mí wá nínú àwọn tẹnu wọn tọrọ ni. Torí àwọn tí ń wà lẹ́gbẹ̀ẹ́ ìjọba pé gómìnà kí ààrẹ ṣe fún ọmọ ẹ̀ ní bàbá sì pè mí dé ìṣẹ̀ bá wọn fà wàhálà àjọ kan tí kúrò wá pè mí dé kí la ṣe fún wa ní òfin bú wa ebi lè pa mí kí lọ fẹ́ ẹ bá ti fún mi lámọ́lá àtọ́bẹ̀ ewédú ẹ lè fi gbẹ̀gìrì díẹ̀ sí. ibi tí wọ́n ti ń yìn wọ́n rí ibi táwọn kù sí torí pé ẹnìkan rí pàkó ara rẹ̀ ẹlòmíì ní orí
mo láwọn èèyàn lókè dáadáa mi ìtorí ẹ̀ lọ sábẹ́ nìkan kan yín pé tó dá kí ni mo mọ̀ pé kí mo fẹ́ lọ bá wọn ṣé mo fẹ́ lọ tọrọ owó ni àwọn ẹgbẹ́ tó tẹ̀ fẹ́ lọ bá wọn dà ṣé n tá à ń ṣe iye wọn ṣé n tá à gbé lọ́wọ́ iye wọn ẹ̀yin tó yé náà lẹ́ ń ṣàtìlẹ́yìn ṣé n tá à gbé lọ́wọ́ iye wọn ìdí nu tí mo fi jókòó mi jẹ́ tó o bá sì pọn rẹ ilé ayé ọpọn ọlé tó o bá pọn rẹ ilé ayé ọkàn lábùkù mi ì lóde kọ̀tọ́ mi ì lọ bí tí wọn ò ti pè mí bí mo ṣe mọ àwọn ọba tó tí wọn bá ń ṣe nǹkan tí wọn ò bá pè mí mi ò ní lọ tí wọn ò bá pè mí mi ò ní lọ torí pé arọ ò fábùkù